ẹ̀yin èèyàn lè wò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tá a gbọ́ wọn ní àǹtí wáyé wọn ló sunkún o nígbà tí kábíyèsí tí wọ́n tó ra ilé 250 million fún Tobi ní Ìkòyí ní Èkó. ẹ̀yin èèyàn lé wọn ní ó ní òun ní ṣá ni òun máa ń lùsì nínú gbogbo àwọn olórí yìí. ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. ṣé àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́? a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí àfẹ́gbàgbé àṣà àti èdè wa dé tó máa ń sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. à ń ṣe advert ní ọlọ́kan òjọ̀kan ní orí channel yìí. ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o nígbà tí a gbọ́ wípé àǹtí wáyé wọ́n bú sẹ́kún nítorí pé kábíyèsí ra ilé ńlá sí Ìkòyí fún Tobi ní orí ìgbà wọn nígbà tó kúrò lọ́sítù wọn ní ilé yẹn ló lọ. wọn nígbà tí wọ́n parí némì ni àwọn èèyàn ṣẹ̀ gbọ́ wípé kábíyèsí ra ilé 250 million fún sí Ìkòyí. ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tó lágbára. lóòótọ́ wọ́n ní Ashley ti bèrè ilé sí Èkó lọ́wọ́ kábíyèsí, wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ń tàn ẹ̀ dáhùn ni. ẹ̀yin èèyàn lé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kinní kan, kábíyèsí smart gan, wọ́n dẹ́gbọ̀n nítorí pé gbogbo àwọn ìyàwó tó fẹ́ kò sẹ́ni tó bímọ fún wọn. ṣe rí pé kábíyèsí mọ nǹkan tí wọ́n ń ṣe. ó ṣe jẹ́ pé bí Tóbi ṣe bímọ náà lọ ra lé fún, nítorí pọ́nmọ́ ìpá àwọn ọmọ àwọn làwọn ra lé fún. ṣó ti yé yín? ẹ̀yin olórí ẹ gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu. kábíyèsí ní kẹ́ ẹ lọ ra lé, kẹ́ ẹ move lọ sí ilé tí àwọn fẹ́ rà fún yín. ẹ ṣe bẹ́ẹ̀. bóyá tẹ bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀, tẹ bá gbọ́ràn sí wọn lẹ́nu, bóyá inú wọn á tiẹ̀ yọ sí yín. àtijọ́ iná ti ń sọ fún yín ẹ lọ ra lé, ẹ lọ ra lé. ìgbà tí Ashley béèrè owó lọ́wọ́ kábíyèsí tó lóun fẹ́ fi ra mọ́tò, I think it's about 10 million. kábíyèsí láwọn ò lówó. kí ló dé tí kábíyèsí fi láwọn ò lówó? wọ́n ní kábíyèsí pé táìmù yẹn ni wọ́n ń ṣe investment fún solar. wọ́n ní kábíyèsí ní kò sí owó lọ́wọ́ àwọn. wọ́n ní Ashley bara jẹ́. wọ́n ní Ashley ń bínú ipe kí ló dé tó yẹ pé tóun bá ti béèrè nǹkan lọ́wọ́ kábíyèsí, kábíyèsí ò ní ṣe fún un. ṣebí ńgbà tí Queen Naomi lọ sí Singapore, kábíyèsí fi $10 million ránṣẹ́ sí Queen Naomi. ó ṣe wá jẹ́ ńgbà tó ń béèrè nǹkan lọ́wọ́ kábíyèsí, kábíyèsí ò fún un. ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré. nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé Tóbi ti bímọ fún kábíyèsí, ìbejì ló bí. tí kábíyèsí bá ra lé fún un, ó tó bẹ́ẹ̀. ó lè máa fi ara ẹ̀, ó lè máa fi wé Tóbi, because Tóbi gbọ́n gan. nǹkan tí ó yẹ kí gbogbo yín lè níbẹ̀rẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tẹ̀ ń lé. olórí title lẹ̀ ń lé. àtìgbà tí Tóbi ti dénú palace kò gbóná kò tutù ló ń ṣe, kò bá yín dá sọ̀rọ̀ gbogbo wàhálà tẹ̀ ń lé kiri. ẹ̀yin ń bá Queen Naomi jà, òun ń di oyún. Ọlọ́run o, gbogbo yín ẹ̀ ń bá Queen Naomi jà, yín kọjú ìjà sí Queen Naomi. ẹni kó bá Queen Naomi jà, bó ṣe máa lóyún fún kábíyèsí ló ń bá kiri ń tiẹ̀. ṣé ẹ ti rí ní ìsìn bó ṣe rí? wọ́n ní pé àwọn nǹkan tó yẹ kéèyàn ṣe ní ìbẹ̀rẹ̀ lèèyàn máa ń ṣe ní ìgbẹ̀yìn. ibi tí ọ̀rọ̀ yín já sí nìyí. èmi ò fi yọ yín o wípé ẹ bímọ fún kábíyèsí o, ṣùgbọ́n nǹkan tí mò ń sọ fún yín ni pé nǹkan tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ lé ẹ̀ lé. ẹni tí ẹ̀ ń bá jà kò ṣẹ̀yìn náà. ọkọ yín ló yẹ kẹ́ ẹ kọjú sí, because ọkọ ẹni tó fẹ́ yín òun ló yẹ kẹ́ ẹ máa bá jà, kì í ṣe Queen Naomi. ní ìsìn òun sọ̀rọ̀ pé kábíyèsí ra lé fún Tóbi. wáì tí kábíyèsí ò ní ra lé fún Tóbi? ọmọ wọn ni kábíyèsí ra lé fún náà. àwọn ìbejì ni kábíyèsí ra ilé fún. wọ́n fẹ́ kí àwọn ìbejì kán wá comfortable ni. wọn ò fẹ́ wàhálà fún wọn, wọn ò dẹ̀ fẹ́ ìdààmú fún wọn. wọ́n ní gbogbo àwọn olórí wọn náà ń sunkún, wọn náà feel so bad pé kábíyèsí ra lé fún Tóbi, ipe kábíyèsí ò jẹ́ káwọn mọ̀, ipe létà làwọn gbọ́ wípé kábíyèsí ra lé fún Tóbi, pé kí ló dé tí kábíyèsí ò sọ fún àwọn wípé kábíyèsí máa ra lé fún Tóbi. no, kábíyèsí máa sọ fún yín ipá àwọn máa ra lé fún Tóbi. ẹ̀yin èèyàn lé
kì í ṣe nǹkan kékeré rárá. Ẹ ṣáà jẹ́ kí a ṣáà máa dákẹ́ ká máa wò, nítorí pé gbogbo ọ̀rọ̀ yìí a máa ríbi tó máa já sí, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní èyí tó sunkún jù nínú wọn tó jẹ́ pé ó rílì sun ẹkún yẹn jù òní Ashley o. Wọ́n ló sun ẹkún yẹn kì í ṣe kékeré, pé ó ní gbogbo ìgbà ni òun máa ń lùzì lórí ọ̀rọ̀ kábíyèsí, pé kábíyèsí wọn ò rílì nice sóun rárá, wọn treat òun nicely. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Wọ́n ní àǹtí wa ní gbogbo nǹkan tó ń ti ṣe fún kábíyèsí ò appreciate ẹ̀. Ìgbà tí kábíyèsí ò ní nǹkan kan òun lòun wà ń bẹ̀ fún kábíyèsí. Ṣó yẹ kí kábíyèsí ra ilé 250 million fún Tobi? Ó yẹ kán rà fún un, nítorí pé Tobi ti bíbèjì, àwọn ọmọ wọn ni wọ́n ra lé fún. And every time tó bá ń sọ pé ó ṣe báyìí fún kábíyèsí, ó ṣe báyìí fún kábíyèsí náà ti ṣe fún ẹ àǹtí wáyé, kábíyèsí náà ti ṣe fún ẹ. So the only thing tí gbogbo yín lè ṣe òun ni kẹ́ gbọ́ràn sí kábíyèsí lẹ́nu, kẹ́ dẹ̀ ṣe nǹkan tí kábíyèsí bá ní kẹ́ ṣe. Bí a ṣe gbọ́ gist o la ní ká mú wá fún yín ẹ̀yin ará ilé. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí a jọ wọ inú advert fún collection center store. Collection center store wọ́n ń ta bàtà, wọ́n ń ta bàtà ọmọdé, wọ́n ń ta bàtà àgbàlagbà, wọ́n ń ta bàtà obìnrin, wọ́n ń ta bàtà ọkùnrin, wọ́n ń ta Italian shoe. Kì í ṣe àwọn bàtà tó jẹ́ pé kò ní ó tètè máa bàjẹ́ ni wọ́n ń tà o. Àwọn bàtà tí wọ́n ń tà, àwọn bàtà tó jẹ́ pé kò kì í tètè bàjẹ́ òun ni wọ́n ń tà, tó jẹ́ pé tẹ́ ẹ bá ti rà báyìí ẹ máa wọ̀ kó tó bàjẹ́. Ẹ̀yin èèyàn lé, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com, collectioncenterstore@gmail.com. Bí a tún ṣe gbọ́, wọ́n ń ta gold, 14 karat gold, 18 karat gold. Wọ́n dẹ̀ ń ta bàtà wọn láti size 8 títí dé 14. Ẹ̀yin lẹ́sẹ̀ ńlá tẹ́ẹ̀rí bàtà, ẹ kàn sí wọn bẹ̀. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Ní agbára Ọlọ́run òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Mo dúpẹ́ fún àdúrótì yín bí ẹ ṣe ń subscribe sí orí channel mi, bẹ́ẹ̀ ṣe ń like tẹ̀ ń share. Ẹ ní fi ọwọ́ yín gbọ́mọ sí o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like tẹ fi ń share, Ọlọ́run á bá mi bù sí àpò yín. Àpò yín ní agbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.